àṣìṣe kan tí mo ṣe ni wípé mi ò ṣe scan pregnancy test lásán ni mo ṣe. Ṣé ẹ mọ̀ pé ká ní pé scan ni mo ṣe ni á sọ ìgbà tí mo lóyún, ìgbà tó likely kí n bímọ. Èmi àti ex-boyfriend mi a ti ń fẹ́ra. Ó níyàwó sílé, ìyàwó rẹ̀ dẹ̀ máa ń pè mí tó máa ń threaten mi. Tí mi ò tiẹ̀ mọ̀ wípé ìyẹn gan kì í ṣe ìyàwó, ìyẹn kì í ṣe ìyálé, ìyàwó kejì ni. Wípé ó sì ní àwọn ìyàwó bíi 3. Àǹtí Ṣeun, mo fi sílẹ̀ mo lọ fẹ́ ọkùnrin míì. Ìgbà tí mo fẹ́ yẹn mo lóyún. Ìyẹn gan sọ pé ìgbà wo sígbà wo tí a sáré lóyún. Mo bímọ àṣekọ́mọ. Nígbà tí mo bímọ ìkàlẹ̀ ọmọ yìí máa jọ ex mi o. Ó jọ àfi bí ẹni wípé ó pọ̀ sílẹ̀ báyìí ni. Àǹtí Ṣeun, ẹ̀rí ọkàn á máa jẹ́ mi ní gbogbo ìgbà. Ọmọ náà ṣe máa pé ọdún 2 bọ́ sọ́dún 3 báyìí ni ex mi yẹn ó bá chat mi lórí Facebook. Ó jẹ́ kó ibi pé mo gbé ọmọ òun lọ, ọmọ òun wà lọ́dọ̀ mi. Ó ń sọ bẹ́ẹ̀ ni pé mo tiẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe ni. Ọ̀rọ̀ tó ń sọ yìí wàhálà tó bá mi fà yìí ló ṣokùnfà gbé kúrò nílé ọkọ mi. Ìgbà tí mo kúrò mẹ́tọ̀ mo pè é láti sọ̀rọ̀ burúkú sí pé ó ká ilẹ̀ bó ṣe gba ayé òun jẹ́. Mo ti kúrò nílé ọkọ mi, mo wá sọ bẹ́ẹ̀ fún, ó jẹ́ gbalé fún mi. Ó gbalé fún mi, ó máa wá sọ́dọ̀ mi. Mi ò kí ń disturb ẹ̀, mi ò kí ń pè, mi kí ń dààmú ẹ̀ nítorí pé mi ò fẹ́ kí ìyàwó tó wà nílé ẹ̀ máa fún ní problem torí mo mọ̀ pé obìnrin yẹn burú gidi gan. Láì mọ̀ wípé kì í ṣe pé obìnrin kan ló wà nílé ẹ̀. Ó ní obìnrin káàkiri ni. Ìyẹn kàn mú nọ́mbà mi ló ń pè mí ni. Ìgbà tí mo mọ̀ kò sí wàhálà. Ó pẹ́ díẹ̀ kò ní wá sọ́dọ̀ wa mọ́, kò ní fún wa lówó oúnjẹ, kò ní ṣe kankan mọ́. Ọmọ náà ti pé ọdún 3 kò ṣẹ́yìn lórí ọmọ náà. Ọmọ fẹ́ lọ sí school, kò sanwó school ọmọ, kò ṣe nǹkan. Títí tó fi ṣe lé bí ọdún kan. Àǹtí Ṣeun, ìgbà tó yẹ mo pàdé ọkùnrin mi. Ìyẹn ràn mí lọ́wọ́, ń bá mi gbọ́ bùkátà mi. Ó ń fún wa lówó oúnjẹ, ó ń sanwó school ọmọ mi. Mo wá sọ pé mo fẹ́ lọ gbé ọkọ mi tí mo bímọ yẹn fún lọ sí human rights. Ó ní kí n má ṣe bẹ́ẹ̀ kí n filẹ̀. Àmọ́ kí n sọ fún wípé kò lọ́mọ lọ́dọ̀ mi o. Wípé kí wọ́n á pààrọ̀ orúkọ ọmọ yẹn sí orúkọ òun. Ẹ̀rù ń bà mí o nítorí pé ọkùnrin yìí ó mọ gbogbo story. Ó dẹ̀ máa fi hùwà sí mi ńgbà míì. Eléyìí jẹ́ nǹkan tó ń bà mí lẹ́rù pé ṣé tó bá yá ní ìsìn ṣé òun náà ò ní stop ẹ̀. Tó bá stop ẹ̀ ṣé màá tún máa change orúkọ ọmọ káàkiri ni. Bàbá ọmọ náà ò dẹ̀ ṣe nǹkan lórí ọmọ mọ́. Ẹ gbọ́ ṣé kí n sọ fún wípé kò lọ́mọ nǹkan lọ́dọ̀ mi kí n dẹ̀ pààrọ̀ orúkọ ọmọ ni àbí báwo ni kí n ṣe ṣe. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí nímọ̀ràn torí pé ó ti sú mi báyìí.